Baba ńkọ́, baba ńkọ́. Ó wà nílé, ó wà nílé, ó wà nílé. Ibi tó máa wọ̀ nìyẹn. Akọ̀wé mi tí mo rán pé orúkọ àwọn lọ́balọ́ba kò kọ́ dáadáa kò sì pé níbẹ̀. Mo kí ọba wa pàtàkì Kárìgbò Ìjẹ̀bú Rẹ́mọ láti ìlú Èkó ní ti kàwé ní ti ṣẹ́kan tó wà mọ̀ ìjọba. Mo ti mo ní Àkárìgbò kẹta tí mo mọ̀ tí mo sì bá ṣe. Kábíyèsí wà pẹ́ lórí oyè, wà pẹ́ pípẹ́pẹ́ tí ń pẹ́. Ìfẹ́ kí Ọlọ́fin, ìfẹ́ kí Olówù kíta. Gbogbo àwọn ọlọ́ba tó wà ń bẹ má bínú. Iṣẹ́ tí mo ní kákọ̀wé mi ṣe kò ṣe. Ìfẹ́ dárúkọ gbogbo ọba tó àmì lọ́kọ̀ọ̀kan ni. Ojú ọ̀fìṣẹ́ rí. Ọwọ́ àlòkù ọ̀fìlókù.
olú tilé ogbó ọmọ Aláàfin wá lókù Ọlọ́fà ẹlẹ́pẹ̀ pẹ̀tẹ̀pẹ̀ ẹlẹ́pẹ̀ wà ní Ṣàgámù ló gbé ìránṣẹ́ sọ̀rọ̀ 1930 nígbà tí ó jáde tí Àkàrìgbò fẹjọ́ ẹ̀sùn ìjọba adé tó ń lé ohun tó dé ti pẹ́ ó sì kó gbogbo àjákò adé lọ báwọn colonial master sígbà náà wọn ní kó máa dé nǹkan rẹ lọ. Àkàrìgbò má bínú ọ. Olùgbé àǹfààní tó mo ní láti bá yín wà ẹ̀yin náà di arúgbó ọba ní ògbọ́n náà ẹ̀ta wa bá ṣe nǹkan lẹ́nu látọ̀dọ̀ Ọlọ́fà ló ti mọ̀ Ọlọ́fà ló mú wá sọ́dọ̀ mọ́ Ọlọ́fà nítorí ṣe náà tó dá odò pẹ̀lú ògùn Ọlọ́run kò ní gbé ẹ lọ́wọ́ ojú òsì ní tiẹ̀. Ẹnìkan sọ fún mi pé Ọlọ́fà máa ń ṣe kọ́tàdínlọ́ bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ kí lè fẹ́ kó ṣe. Gbà fọ́lọ́ náà nìyẹn. Àwa lọ sí Ọ̀fà nígbà tó fẹ́ gbé mo ti bá Ọlọ́fà tó wà lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo bá wà kó tó di pé kábíyèsí wa ìṣòwò yẹn wọ́n wá gbé lórí ẹjọ́ ọwọ́ abámi ó ní kí wọ́n jẹ́ kí ìdílé méjì máa jẹ́ àǹtọ̀ ni mo ní tẹ́ ẹ̀ bá gbà ní tí ó jáde sí ó lè sọ nínú ẹni tó bá dùn nínú ó lè sọ nínú. Mo wá bẹ Ọlọ́fà yìí jábọ̀ àwọn tó wá yìí bàbá wọn sójú Ọlọ́fà rí lápá lóde ọdún jẹ rí njó gbà pé kẹ̀kẹ́ sí ọ̀nà méjì tí wọ́n bá jẹ tán nígbà tí lọ́ọ̀dà kí àwọn náà padà jẹ. Ó dákọ́ ní bàbá mo fẹ́ rẹ́ oúnjẹ ní wọ́n mi rẹ̀ ẹ̀jẹ̀ mo kàn bí ẹ ní ìbéèrè ni ọba ń dà tó ń bá ń lọ ó fẹ́ jẹun lọ́dọ̀ mi kò sì fẹ́ jẹun mọ́ tí ẹni tí mo bí ẹ kò lè ní òun gbà so dey kọ́sí ìwé fún mi ó ní tí bá ti fẹ́ wọ́n bá báwọn tó ń sọ mo pè mo ní Ọlọ́fà ó náà àwọn ọgbà àwọn ògbélé ẹlẹ́jọ́ ẹni méjì lẹ́yìn bá jà o èmi náà pẹ̀lú Ọlọ́fà tẹ́ ẹ bá ti dórí ìtẹ́ ẹ̀ nípa tèmi náà mọ̀ ẹni tí mo bá sọ̀rọ̀ tí òsì kékeré Báyọ̀ mo ní Ọlọ́fà ti dé ní tó kẹ́rì ẹ̀ wá o tó lè mi o ó kẹ́rì ẹ̀ wá ó kẹ́rì ẹ̀ wá kìí sì pẹ́ díẹ̀ nìkan ló fi nǹkan sí ó fi kìí sí díẹ̀ bọ̀ èyí fẹ́ jìyà ni a bá lọ sí precaution pa lọ Supreme Court kìí ṣe pé wọ́n ní wọ́n tiẹ̀ ní ìjọba ní ìdílé tiẹ̀ gan-an nìkan ni kó máa bọ́ ba lọ. Ibẹ̀ pé kí n máa sọ olùfọ́ gbogbo ẹ̀yàn ọba ní dáadáa ní ìbọ̀lá àkókò yìí kàn yín ni ẹni bá ti jó ìdá ìdídà mú pẹ̀lú Ọlọ́run jẹ́ kó pẹ́ kó sì lè padà dáa. Ọba Káyọ̀dé Adéyẹmi ó pẹ́ nígbà tí ó wá sọ́dọ̀ mi ó ní
tó lówó lọ́wọ́ tó lówó lọ́wọ́ yóò dì mọ́ ọlọ́pàá àkọ́kọ́ kó 20 million fún ẹ̀kọ́ kò sí báńkì torí tó ọ̀bá lówó lọ́wọ́ kò lè jọba láyé sí àrífín ó pọ̀ fún ẹ mo wá ṣàdúrà fún kúlẹ̀ síwájú mi wọ́n á pe olùfà fún pé àtàǹbá ti gbére ọmọ àgbàṣe gbọ́dọ̀ wà. òtún méjì ọdọwọ́ rẹ ọdọ mọ̀ṣúárì ọdọ mọ̀ṣúárì ìtàn ńláńlá fún ìlàlú àdọ́dẹ́gbọ̀ lápẹ̀lú rìgìrìgì là ń pèsè ọ̀nà táǹpẹ́gbọ́n sáwọ́ fúnfún nígbà òkè alóbi oṣù márùn. Christian yẹn àbí Muslim ni làbí lè mo mọ fa mo ka Bible tí babaláwo bá gbé ọ̀pọ̀ ìlú ẹ̀ tó bá dà mọ́ tó jáde lórí ẹ̀ wà á dórí oyè náà ní ìpolówó tí ń wọ ẹyẹ má wàá dọ́ra ẹ̀ ní o ọba kékeré ni ọba àgbàlagbà ní ọmọ tẹ́lẹ̀ bá fún wa yóò sì ṣe fún ẹ tó fẹ́ kí n sọ fọ́lọ́fà tó ń ṣàjọba ọlọ́fà ní máa rán ẹsẹ̀ dapò ó lò sí lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ jọba ó nílé dọ̀bálẹ̀ fún wọn sọlọ́fà ó gbà ètò pàápọ̀ láti rí ìbùsọ̀ gbéra wọ́n tún lọ́fà bá mi ní kó mọ̀ pé bá mi kó mọ̀ pé yóò ṣàdúrà fún ẹ yóò lágbára ètò bá lówó lọ́wọ́ yóò bá sì lówó lọ́wọ́ yóò pẹ̀lú àwọn tí bá ń bẹ ẹ̀jà láàrin yóò sì máa jẹ láàrin oníkù lè ṣe bẹ́ẹ̀ bọ́ ló lè ṣe o èso wo yẹn lè ṣe o. ẹ̀ta aṣọ lẹ́yìn rẹ ni mò ń sọ lójú ẹ̀rí ṣe ìlú tí bá ń sáré sí ẹ tí ń kí ẹ lóru ti èmi mọ́kọ́ máa pè lóru máa pè láàárọ̀ máa pè lọ́sàn-án torí líle ní èso kù mọ́ kó o ní dàbẹ́ kó ń bínú yóò mọ̀ rẹ́ni ni àárẹ̀rìn jà ni. kí l'Apomu àwọn òkùnkàn ṣe fún àtọ́jà Apomu kò sí jẹ́ tó bá Apomu lágbára ní jí ọjà ní ọjà tí ń tà ń bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá nísìnyí wọ́n ń rajà ní ọjà Apomu gbogbo ibodè tó wà ní gbogbo Apomu tí ó fi sọ jọ mẹ́wàá tó tó di pé wọ́n ṣí ọjà dé gbogbo ó ti kún bodè kí ni túmọ̀ ìlọ́yà níbodè Apomu nígbà bá ti dúró sẹ́yìn bodè oníbodè ọmọ ajayé níbodè tó wà tí a kọ́ ní fún òun ọ̀kọ̀ọ̀kọ̀ máa jẹun yóò sì dáhùn ẹ̀ bí ọba sí bodè ẹni tó lè wọ́ bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá sì ní la wá sínú ọjà náà tó bá fẹ́ fẹ́ bí tó da ọlọ́ọ̀dẹ Apomu síbẹ̀ ló gbé dáadáa máa wà wọ́n gbé wọ́n jà gbọ́jà wá nǹkan ẹlòmíì ò ní torí yọ̀ọ̀ra jà torí kó lè bàró gbé dáadáa fẹ́lá kúrò ló fi dá. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ báyà yẹn sọ àwọn wọ́n máa ń ṣàlejò púpọ̀ dáadáa ìlú Apomu ń ṣàlejò wọ́n á gba gbogbo àwọn èèyàn tó láti gbogbo agbègbè ilẹ̀ Yorùbá tó bá fẹ́ rajà ló pa ọ̀ sílé wọn ò gbowó lílọ wọn á gbà wọn á tọ́jú wọn torí àwọn tó sì wá láti àlejò wọn máa fáwọn èèyàn lógún. wọ́n ní nílẹ̀ Yorùbá tí bá lùlù wọn á ní ìpẹ́ kò jẹ́ kí aró rẹ̀ mú Alaafin ò jẹ́ kí Apomu ṣe lóhun
tí wọ́n fẹ́ mú Apomu Alaafin àwọn bá tó yí ká Oníkòyí ní kankan ní wọ́n lágbára ṣùgbọ́n wọn ò lè mú Alaafin. Ẹsẹ̀ kábíyèsí nítorí Alaafin. Mo wá kọ́ lọ́gbọ́n tó bá fẹ́ bèrè tó bá mọ̀ wọ́n má ṣe ìbò lójú ẹ̀ tó bá ṣe ìbò ní kábíyà níbẹ̀ bá máa kọ̀rẹ́ tẹ̀lé. Ó ní jọ́nálìsì ní àdúgbò náà jọ́nálìsì òun ló mọ sáwọn èèyàn pátá jọ́nálìsì ní ọmọ túnú àṣẹ àwọn èèyàn. Lẹ́ni mo pàdé ìyàwó ẹ̀ tí ọkọ rẹ̀ bá ń tọ́jú ẹ̀ tó ń gẹ́ ẹgbẹ́ ní mo bọ́ má ṣáájú rẹ̀ fílẹ̀ ọ̀ rẹ̀ ní ìbòtò rẹ̀ ó bá gbé o. Ntí ẹ̀yin ọba tẹ́lẹ̀ kọ́ lọ́dọ̀ àwa àgbàlagbà ọba náà nù. Àlèfẹ́ olówó, àlèfẹ́ fún, àlèfẹ́ ládùn, àlèfẹ́ ní bẹ́ẹ̀ tẹ̀lé tó ṣe àṣeyọrí ìdá. Gbogbo ilé pẹ̀lú orí oyè o. Wíwá ta wá bílẹ̀ ní ìlú yóò ní bàjẹ́ o. Àti ẹ̀tì rí aródùlà ìjànìlàṣà nítorí owó tí ẹ dá láàrin ọgbọ̀n ṣẹ́jú nísìnyí lọ bí 30 mílíọ̀nù. Ọ̀wọ́ pọ̀ nílẹ̀ Yorùbá ní lásìkò ìṣúná pé àwọn tó fẹ́ràn yẹn lè fi 10 mílíọ̀nù lẹ̀ 10 mílíọ̀nù lẹ̀ 5 mílíọ̀nù lẹ̀ láyé ìṣẹ̀ tí gbogbo nǹkan ti dorí gbogbo nísìnyí. Ìlú tá a wá ìlú olókìkí nílẹ̀ Yorùbá Ọlọ́run ó ṣe àǹfààní pé lásìkò tẹ nínú padà sí orúkọ rẹ̀. Etí Aláàfin ní nípa ní tó fi dálágbára ni pé àwọn kọ́kọ́ mọ nǹkan ogun ṣe gbogbo ilẹ̀ Yorùbá mi lọ torí ibi tí wọ́n gbé ń porin fún Aláàfin tí wọ́n ń porin ọ̀nà méje ni ìlú méje ni ìporin Ṣàngódé ìporin Ọdẹ Ọ̀wọ̀ ìporin Alárẹ̀rẹ̀ gbogbo àwọn àpòrin yìí ni wọ́n máa ṣe ìdìgbàgbà f'Aláàfin. Aláàfin tó ọmọ ogun ẹ̀ sí ọ̀nà àádọ́rùn-ún wọ́n mú 16 the upper Keda and the rest 54 in the lower Keda. Kakanfò Ọ̀tún Kakanfò Òsì Kakanfò ẹ̀kẹrin ẹ̀kẹfà kọ̀ọ̀kọ̀ Balógun Ọ̀tún Balógun Òsì Balógun wọ́n ṣẹ̀rúkù Ọ̀tún ṣẹ̀rúkù ṣẹ̀rúkù bẹ́ẹ̀ ní àpèyọ. Torí ọdún márùn-ún ni Ọ̀yọ́mèsì ó máa ṣígun sí ìlú tí wọ́n jẹ́ pé wọ́n pa Aláàfin. And all their machinery of welfare táwọn èèbó fi sọ pé àwa Yorùbá especially Ọ̀yọ́ a ní semi-professional army níṣẹ́ kò sí bẹ́ẹ̀ mọ́ níṣẹ́ kò sẹ́ni tó ló mú gbogbo. Wọ́n ní ohun méjì lọ́yẹ̀ ẹ̀ṣọ́ jà ó ṣẹ́gun ẹ̀ṣọ́ jà ó kú sógun ẹ̀ṣọ́ kì í gba ọpẹ́ lẹ́yìn ìwádìí ní ti gbogbo ọ̀tá. Tí wọ́n bá ti fi máa lọ́dọ̀ wa lọ́yọ̀ọ́ tó bá di tó tí wọ́n fẹ́ wẹ̀ tí wọ́n fẹ́ fún lómọ́rún wọ́n lọ ságbẹ̀dẹ ọ̀tá tí wọ́n bá sí lágbẹ̀dẹ ní ó fi fún ọmọ yẹn yóò kò ní kó lè bá àbẹ̀rẹ̀ ogun láti kékeré. Gbogbo ọmọ tó jẹ́ Yorùbá tó bá dìgbà kan lọ́yọ̀ọ́ wọ́n fi sí gbẹ́rẹ́ fún àwọn wà yọ ìtàn wọn lẹ̀ látẹ̀sẹ̀ wọn a máa kó àtòlùgbò tẹ́jẹ̀ bá bẹ́ lára ẹ̀ wọ́n yọ sọ́tọ̀ ní ìlọsọ̀gbọ̀n yẹn ló jẹ́ kí Yorùbá kókó. Nípa wọ́fẹ̀ àwa Yorùbá ẹ̀yin lọ́balọ́ba àwa la kọ́kọ́ ní cabinet system tí ètò ìjọba tó múnádóko táǹkì ní cabinet system. Àwọn Gẹ̀ẹ́sì George the First and George the Second who ruled there respectively were from Hanover. Hanover was 30
we are 30 confederates that form the German nation. We are united together by Apomu Bismarck, the ancestors, in 1871. Now, wọ́n wá ní Gẹ̀ẹ́sì ni wọ́n sì fẹ́ máa gbéjọba, wọn ò lè bá Gẹ̀ẹ́sì sọ̀rọ̀. Wọ́n wá ṣe ètò pé àwọn ọba tí ó lè bá Gẹ̀ẹ́sì sọ̀rọ̀, the party tó bá ní majority in parliament, wọ́n á yẹ nìkan tí ó máa represent interest ọba. There were two parties in Britain originally. Two parties, the Tory and the Whigs. The Whigs and Tory metamorphosed into Labour and Conservative Party. Robert Walpole was the leader of the Whigs party that formed the government. Ìgbà tó wá yẹ fọ́ọ̀mù kábínẹ̀tì ẹ̀ pé gbogbo wọn máa rí that was 1740. 1630 àwọn ultimate cabinet system 130 years before Gẹ̀ẹ́sì tó lọ. Ilé ọ̀rọ̀ àgbègbè ẹ̀yìn Yorùbá kò sí kankan tá a kọ́ lọ́dọ̀ Gẹ̀ẹ́sì yóò mú wọn lọ ètò tó bá wọn tá a gbà káàsì nísìnyí lọ́dà wàdà. Bá a ti ń ṣe nísìnyí tẹ́ ẹ bá ẹ̀yin ọba tẹ́ ẹ bá mẹ́nìkan tẹ́ ẹ fi jẹ baálẹ̀ tó ìlú kan wá baálẹ̀ ó lè má di ọ̀rọ̀ nínú ẹ̀dínkù lọ. Ìwọ báyà ìjọba sọ pé àwọn fún ní wọ́n fún ní coronet tí wọ́n bá fún ọ̀làgbà lórí ẹ̀mọ́ nìyẹn ní tí ó sì ní pé adóhùn fẹ́ dọba fẹ́ gbadé ẹni tó fi jẹ baálẹ̀ ni ó ìtàn ló dára pọ̀ sógbè wá kò gbé fún wa ẹni tó wà lábẹ́ ẹ̀ tó fi jẹ pé náà èyí lọ́balọ́ba ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ láàrin ara pàápàá ẹ̀yìn àgọ́ ọba ká máa wára wa ká máa sìnkú ya. ẹ̀yin ará Apomu ọba dáadáa lẹ́ni onílàákàyè ẹ̀dáko bẹ́ẹ̀ tí ṣíṣe ẹ̀fà mọ́ra ẹ̀gbà lọ́ba ẹ̀mẹ́jà kábùkù kan fún yóò sì tún máa pe ìpàdé dáadáa tí ó máa wọ́ wa wá táwọn wá ṣàdúrà fún gbígbà yìí. Adẹ́nẹ́kàn ikú ò ní pa ẹ́ àwọn ò ní ṣẹ́. Ẹ̀yin tẹ́ ẹ tọ́ba ẹ dákun ẹ kọ́ ó kì bàbá yín bàbá ńlá bàbá yín ẹ̀yin orílẹ̀ ọ̀run ṣá ńlá túbọ̀ sójà tarí jàre sẹ̀pẹ̀tẹ̀ ilé aládélẹ́yẹ oòrùn ìwọ̀n ìlàfọ̀bà sí ìdíjọ́ ogun gbọ́dọ̀ arógunmọ́sà àtúkọ adélé pàtìkọ̀ rẹ̀ ọdún rẹ̀ ní mẹ́rin ọmọ rí ọ̀nà ọ̀pàlú méje pọ̀ agbódógbò gbọ́dọ̀ rógbó odògbòdò gbọ́dọ̀ ọdọ̀ fún ẹ̀dẹ̀ àyọ̀dé dídákàndó ọmọ ọjà rìn lẹ́gbẹ̀ẹ́. Èmi agbóyè èmi lòrò kéékèèké èmi sì jàyà fún mi èmi sì bẹ̀rẹ̀ fún mi ẹni ọba ní kú wọn máa sọ pé fún mi ẹni ọba ní kó kú wọ́n lọ́jà kàrà ẹ̀ pẹ̀lú sí ìkàkà tí ó ṣe tó bá ti jí lára tó ń pa bàbá rẹ̀ lókun. Àwọn ó ti lé ìtòsí ẹ̀kọ́ orúkọ wa ṣùgbọ́n mo fẹ́ pàápàá mo fẹ́ bá wọn kan sọ̀rọ̀ bí mo fẹ́ sọ fún wọn. Pọ́fẹ́sọ̀ Àlàó Gbólólọ, Pọ́fẹ́sọ̀ Siyan Oyewẹ̀sọ̀, Pọ́fẹ́sọ̀ Adésínà sì sọ̀rọ̀. Tí n bá ń sọ̀rọ̀ tí n bá ń dó tí n bá ń ha bí ìbàdà ìròmí ò dó lásán àwọn tó wà lábẹ́ ìròyìn wọn ìwé kọ́ọ̀pù àbọ̀kọ̀ ní wọ́n fi mi ṣe ń kà ní sì kà tán níwà máa sọ fún ìwé tó kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa dání wọ́n máa ẹ̀yìn lè dálẹ̀ o àwọn pòfẹ́sọ̀ lẹ̀ Yorùbá ní àdálẹ̀
mo ti àtàkì Professor D.F. Adeyemi University of Ibadan. Only the only potentate in Nigeria that tried to put Rwanda one political entity for the other side. Professor Adeyemi Gbowale, Adesina's every system is every system work among the others. And the battle will be Ulakoda. Tabakoda òwúwo Alaafin wà ń bó ní ṣùgbọ́n àgbà fún náà ní wọlé òun ní ọkọ̀kọ́dá. Ìrìnsìjọ́ni táwọn fi sọ bẹ́ẹ̀ olówù ní àkọ́bí Odùduwà. Bóòlù wá sí dọ́mọ ẹ̀yìn wa. A sì gbọ́dọ̀ jáǹtà gbangba. Ọlọ́fin ni bàbá ńlá bàbá wa kó tó máa dòdò Ọlọ́fin ni jẹ́. Ọlọ́fin ni. Tó bá sọ pé wọ́n lórí ọba ẹ̀rìnkọ́ lè dá Ọlọ́fin ni. Tí o tún mẹ́fẹ́ sọ, àwọn Rẹ́mọ, they are very great people. Àwọn àti ní a lọ launch attack ní 1842 wọ́n sì ṣáàkì gbogbo ìlú àmẹ́. Rẹ́mọ ni ọba máa bá Àwùjalè fa wàhálà dé ní bátẹ̀dọ̀wọ̀ 1842. Mo ní ìwé tí n fẹ́ fi ránṣẹ́ sí ẹ kánà àfikọ́ sí àbáríkò ìkódà kókó fi àwọn àpẹẹrẹ kọ́yọ̀dà wọn. 3 days war rẹ̀ sáàkì pẹ̀lú òṣèré ń bẹ̀rẹ̀. Tí mo sọ pé lè sọ lójú àwọn Àwùjalè. A máa gbà fúnra wa náà ni a sì máa ṣe respect wa. A máa manage ara wa kò ní sí láburú. Tí n bá ti dé lùkọ́ mo mọ ara mi tí mo lè sọ mo mọ tí èmi lè sọ mo mọ. Ọ̀dọ́ rẹ̀ ni. Yálà ọ̀rẹ́ tí mo wà nínú gbogbo àwọn ọlọ́balùwà tó wà nínú. Ìjọ́ ò ní Ọlọ́fà kò lè rí mi kí n jókòó ní ìfẹ́ǹtì náà báyìí. Gbogbo tí mo lè lò níbi tí bá lọ wákàtí kan lọ. Bí ẹ̀bá ti lọ́wọ́ ní ìdí wákàtí kan lọ ní ibẹ̀. Ṣùgbọ́n mo ti jẹ́ ọmọ dáadáa tó jẹ́. Níjọ́ ọdọ́dọ̀ mo lọ fẹ́ jọba ní ìfúnnáàdúrà. Ó lọ bá Ọlọ́fà ní gbẹ́rù fún ẹ jáde. Ó lọ fẹ́ ṣàdúrà mo ní lọ sí ẹ̀yìn káàrí lòdù wa. Mo gbé 500 láti fún gbé padà. Eléyìí ìṣòwò. Ó gbàdúrà lórí tó bá ti jẹ ọba tẹ́lifí lọ́mọ náà fẹ́. Tó bá ti jẹ́ tẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀ tán, wọ́n ní kábíyèsí Aláàfin ọ̀nà wọ́n sí mi. Ó sì lóhùn ní ṣùgbọ́n kò sì sí bẹ́ẹ̀ lóòótọ́. Ọwọ́ àdọ̀ mi, mo ní aago 7:30 ní kò dáàfin. Aago 7:30. Nígbà ní wọn lọ wá ní mo ti dé máa gbé mi lọ sọ́nà ṣẹ̀kùkẹ̀rí lẹ́wọ̀n mo ti jí. Aago 7:30 tí mo fún mo kó sínú ọkọ̀ ń gbòòrò ọtí lọ ọba akáwọ́ lórí. Wọ́n á fi ìgbàlẹ̀ ọmọ náà ti ní agbọ́dọ̀ sọ ẹ́ ń tàbá mọ́. Máa fún owó lẹ̀ fún mo fún owó. Mo tún fi àyájálẹ̀ fún ẹ. Mo bẹ́ẹ̀ ni. Wọ́n á fi ìgbàlẹ̀ fún wọn lórí àbẹ̀lẹ̀. Pẹ̀lú ẹ̀yìn ọba tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ lé ní yóò dá fún yín. Olóòfin gbọ́ra. Ilé epo ni bá ṣe recommendation fún Ọọ̀ni nígbùsẹ̀ ọlọ́gbọ́n fún ọ̀nà bẹ́ẹ̀. Àwọn rò pé a máa ń jẹ́ àmọ́ sí pé bá ṣe recommendation.
wọ́n bá falẹ̀ sí council of work máa ní council of work ní èsì máa ń council of work lọ́sàn-án o àti separate 1991 nù wọ́n bá kà á àwọn kìnnì àgbọ́nrán ọlọ́run fòfò nídìí ọba ìwálé mátòmí àgbàjà tí ó ṣùgbọ́n wọ́n wà wọ́n ní kábíyèsí wọn ní èkejì yìí ó ti kọ̀wé ní wọ́n ń pa báyẹ̀ ní ogbó lọ́dọ̀ kó fẹ́ máa sọ nípa kan fún náà nìkan rẹ̀ ní o ọ̀ ní dákẹ́ ó ní Aláàfin a máa sùn tọ̀ ṣùgbọ́n jàgbọ́n rẹ̀ ti pọ̀ jù ó ní bẹ́yìn ọ̀bá fowó sí fún nísìn ó ní gbogbo àwọn ní ọmọ ọdún sínú pípa tí ó mọ̀ sọ̀tọ̀ bàbá ńlá bàbá wọn ó lè lọ wẹ́rì kan kó ya fọ́tò kan kó so mọ́jú kó ní bàbá àwòrán àlejò tó sáà bàbá wọn so mọ́jú ó ní tó wí ẹjẹ́ àgbà nínú lóòótọ́ ni àwọn àsìkò ṣe é gbódà bẹ́ẹ̀ òun fọwọ́ sí nígbà tá a fẹ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ bá náà yàn wá àṣì ìpìlẹ̀ ká ṣe ọmọlúwàbí ní Yorùbá ìpínlẹ̀ náà máa bẹ fún ara ọmọlúwàbí ní ajá ọwọ́ àdọ́dọ̀ bẹ fẹ́ dọ̀bà ní ọmọ dọ̀bà rẹ̀ fún mi òfin ìgbàdọ́bà rẹ̀ bàbá kúnlẹ̀ ní ọmọdọ̀bà rẹ̀ fún kọjá fọ́ọ̀mù dọ̀bà rẹ̀ ti dàbúrò mi ti dé 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 lọ́wọ́ tọ́jú wa mo dúpẹ́ gbé ẹ̀ tí wà ní. Mo kí aṣojú gómìnà, mo kí àwọn bàbá mi Ọlọ́fin Àdìmúlà orílẹ̀ Odùduwà It's not only my royal father, he is my father. Torí pé bàbá tó bí ìran wọn náà ló bí bàbá mi. Inú ilé kan náà láti wá lẹ́yìn ìlú Ifẹ̀. Ọmọ Gẹ̀ẹ́sì ni mí. Agboolé bàbá mi ọmọ pè ní Gbégbá Ajé. Olóbí mi lọ́mọ. Ṣùgbọ́n Yorùbá ní ojú mẹ́rin ní bímọ, ìgbà ojú ló wò ó. Ẹ tó bí mi ni mo dárúkọ ẹ̀, ṣùgbọ́n mo tún ní àwọn tí mo fi ṣe bàbá. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Lámídì Ọláyíwọlá Adéyẹmí, ikú bàbá yèyé, bàbá mi ni. Ọlọ́fà bàbá mi ni, aláàánú mi ni. Mo wá kí gbogbo àwọn orí adé tí wọ́n jẹ́ olólùfẹ́ mi, tí wọ́n wá yẹ mi sí lẹ́ni. Àjọṣe wa onídàrú àjọ máa rí bára wa ṣe. Àwọn Yorùbá máa ń sọ kíní kan, wọ́n ní oyè ló bí ìtàn, ìtàn náà sì ló bí oyè. Tí wọ́n bá fẹ́ mọ bóun ṣe jẹ́ inú ìlú tó bá wà, ẹni kó náwó sí oyè ńlá kan, á gbóòórùn ara ẹ̀. Ìgbà ló máa mọ̀ bóyá ọmọ ọkọ lòun àbọ̀mọ àlè àbí wọ́n gbóyún ẹ̀ nílé ibi tó sọ pé lè bàbá òun ni. Ṣé rí ní ilẹ̀ Yorùbá, ìtàn la fi máa ń jàjà àgbà. Ìtàn la fi mọ̀ bá a ṣe jura wa lọ. Kò sí rọ́ńbẹ̀. Ti gbọ́ lẹ́nu Pòfẹ́sọ̀ Yewẹ̀sọ ní ayé àtijọ́ lẹ́yìn Ilé Ifẹ̀ òun ló kàn, lẹ́yìn Òwu kù Apomu, lẹ́yìn Apomu ó tún dìjẹ̀bú. Ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀, ẹni kó sọ ìtàn títí ẹ̀.
ṣùgbọ́n a gbọ́dọ̀ máa pa ìtàn mọ́ tó jẹ́ pé ó máa jẹ́ ká máa yára wa, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká máa sọ òtítọ́ ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní documentary, ilé gbégbá ajé nílé bàbá mi, gbogbo tá a bá wà ní ajé máa ń jókòó sí torí pé ọmọ alájé ni wá. Nítorí wá ran Apomu lọ́wọ́ ni pé ẹ̀rù máa ń bà àwọn èèyàn láti lọ sí ọjà kan ṣoṣo tó wà ní ilẹ̀ Yorùbá ń gbà ní tó ń pè ní ọjà Ìjìgbò Mẹ́kùn. Torí ẹ̀rù máa ń bà àwọn èèyàn láti lọ Ilé Ifẹ̀ lórí oríkì bàbá mi tó máa ń sọ pé àdúró kí wọ́n nífẹ̀ẹ́ òòrì, à ń bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòrì ayé òòrì àpò bẹ̀rẹ̀ wọ́n kí wọ́n ẹni tí ó bá lò kí wọ́n ní ìfẹ́ àtẹ̀lẹ́ bọ́ra ṣùgbọ́n jẹ́ kọjá òkú. Àtúndì pé àwọn baba ńlá mi débí ọ̀rọ̀ ní ìṣàtúwà lórí òye kọ́kọ́ sọ ìlú lórúkọ ó sọ ní ọjà Ifẹ̀ èrè káràkátà ìbílẹ̀ orúkọ tó di Apomu ti kọ́ nínú dọ́kúmẹ́ntì. Pọfẹ́sọ̀ Yorùbá sọ pé baálé Apomu kan ó fẹ́ràn ìlú ẹ̀, ó ṣe bí ọkùnrin. Bàbá tó bí mi gangan òní àtúnyìí wà. Òun náà sì ló fi nípasẹ̀ ìwé ẹ̀sọ̀ kò lámọ́lẹ̀ tán. Alápomu lágbára púpọ̀. Kò dìgbà tí a bá tọ̀ nǹkan lá tàbí tá a bá fi nǹkan wẹ̀, gbogbo ọ̀rọ̀ tálákò bá ti sọ àṣẹ ni. Bàbá tó bí mi ló fọyọ́ gégùn torí àwọlẹ̀. Ègún méjì sì ló fi gé. Ó ní ìjọba bọ́ lẹ́wọ̀ ẹ̀yìn Ọ̀yọ́ láti òní lọ fún nǹkan tó ṣe. Ó tún wá ṣépè gbogbo màmá ṣiṣẹ́ ni. Ṣiṣẹ́ yẹn ló fi sọ pé kí Àfọ̀njá lọ kógun jàwérí ilé Ọ̀yọ́ nígbà yẹn lásìkò ẹ̀. Àwọn tó lè tàn án wò mí lọ́ọ̀kan. Ọ̀ọ̀dẹ̀ yọ̀ǹda mi pé kí n máa ṣí lọ. So àwọn máa sọ̀rọ̀ lọ́jọ́ mi. Wọ́n ní bíbí ló máa ń roni. Gbogbo ìran bàbá mi látòrí Àtọ́yèbí tù. Wọ́n nífẹ̀ẹ́ Apomu púpọ̀. Wọ́n da ilẹ̀ bàbá mi Àtọ́yèbí wà àwọn ará Apomu. Òun náà dẹ̀ gégùn. Ó ní fún nǹkan tẹ́ ṣe olódìgbà tí àwọn ọmọ mi àti àwọn ìran mi bá ń dúró yìí ní Apomu àṣẹ á tún máa wà ní ìlú Apomu. Ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ torí pé ìran mi ò kí jẹ́ ìlú, wọ́n máa ń sìn lónìí. Mo dẹ̀ dúpẹ́ láti ìgbà tí mo ti dé ọdún kejì rèé. Ọlọ́run ràn mí lọ́wọ́ púpọ̀ láti gbé oríṣiríṣi nǹkan ṣe. Ibi tí a jókòó sí kò rí báyìí tẹ́lẹ̀ àwọn Yorùbá pé àfi ti ẹ̀wà ń bí. Mo ti fi solar light 300 sínú ìlú Apomu. Àwọn òmò bóyá múná lọ. Nísìnyí àwọn ọmọ Apomu tiẹ̀ máa ń dáṣà kan. Tó bá rìn lọ tí wọ́n bá lọ wọ́n ní àwọn olórí burúkú ẹtí múná yín lọ adéjẹ́kan ti tán tiẹ̀. Torí wọn ò ní mọ̀ pé wọ́n múná lọ. Ìlọsíwájú àti ìdàgbàsókè Apomu ni mo wá lójoojúmọ́. Mo dẹ̀ sọ fún àwọn ọmọ Apomu ìgbà tí mo dé. Mo ní nǹkan mẹ́ta òun ni màá fi ṣe ìjọba mi ní ìlú Apomu. Mo ní fairness, equity and justice. Mo ní mo dúpẹ́ pé mi ò ní ìyá láyé mọ́ àti bàbá. Nítorí pé àwọn ni àwọn ìlú máa fi da ọba láàmú. Tọ́rọ̀ bá ti lé gbogbo tó wọ́n ti mọ̀ pọ́ bá òní gbà, wọ́n á bá lọ bá ìyá àbí bàbá rẹ̀. Àtọ́ bá fẹ́ gbẹ̀mí ìyá, ìyá ó bá lọ bá ọba ní ọba ti lẹ́sẹ̀ ní yóò mọ̀ sunkún ọkọ mi mọ́ pa mí. O dẹ̀ ṣàánú mi
mo ní Ọlọ́run kẹ́ mi pé mi ò ní àwọn méjèèjì. Èmi ká tó bá ṣẹ̀ lọ́ba máa ń gé. Àìmọye ìgbà nígbà mi àwọn ọ̀rẹ́ mi tí máa ti fẹ́ wá sí ìgbẹ́jọ́ wá pè mí lórí fóònù. Kábíyèsí o, bóò ni o, ṣé àlàáfíà ni o, àlàáfíà ni ẹjọ́ àwọn aráàlú wa, ẹjọ́ wọn bọ̀ síwájú yín láàárọ̀ yìí o. Àìní ẹni mo sọ̀rọ̀ ká mo kíkan o, ẹjọ́ o. Ìyẹn ló wá ń pè mí fún tẹ́jọ́ wọn bá jáde náà máa lọ ní ìdáláre o. Èmi ò ṣojú ṣàjú ń tèmi. A níbẹ̀ kí lajọ́ rẹ̀ fún èmi náà jábọ̀ tí máa dọ́dọ̀ Ọlọ́run. Èmi ò fẹ́ wọ náà, èmi náà fẹ́ wọ àlùjọ náà. So má jẹ́ kí n ṣe tí màá fi wọ náà. Ṣùgbọ́n dẹ̀ dúpẹ́ pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olóyè mi gbogbo nǹkan tá à ń ṣe Ọlọ́run bá wa ṣe. À ń gbowó lọ́wọ́ èèyàn kankan níbí báyìí ìwé ọmọ ẹjọ́ wa àbí wọ́n bá nǹkan wá sí ọ̀dọ̀ wa. Àwọn olóyè mi tiẹ̀ máa ń dáṣà kan wọ́n ní àwọn ò mọ̀ pé àbẹ̀tẹ́lẹ̀ ni nǹkan táwọn máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn pé torí òwe tó máa ń pa ni pé wọn ò ń gbèrú yàn láàfin wọn máa ń sọ̀kalẹ̀ ni wọ́n ní sọ náà wá rò bí obì ní nígbà tí mo dé làwọn wá mọ̀ pé àbẹ̀tẹ́lẹ̀ ni pé mo wá sọ àfin níbi tá a ti ń gbèrú yàn láà sọ̀kalẹ̀ mọ́ ẹ̀yọ́ lé mi tẹ́ bá wà mí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé púpọ̀ torí pé èèyàn ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ké àjọ máa pẹ́ fúnra wa àríwá ò ní dàrú ṣẹ́rí nǹkan tó wúwo ní ọba ìlú kan ló máa ń wà ìlú òun pé méjì àfikọ̀dẹ̀ ló máa ń wà lóòlù èèwọ̀ ní àfikọ̀dẹ̀ pé méjì bákan náà ọba kan náà ló máa ń wà lóòlù gbogbo ẹni tó bá kú ìjòyè ni. Gbogbo olóyè sì ní ilé ọba náà tí wọ́n ṣọlá ààfin ni wọ́n jẹ. Ìlú lè wà kó má sí olóyè ṣùgbọ́n ìlú gbọ́dọ̀ wà kó má sí ọba torí pé gbogbo olóyè pátápátá ìránṣẹ́ ọba ni wọ́n. Ara ojúṣe ọba ni ọba ń fún wọn ṣe. Olóyè tó dàgbà jù ọba lè rán níṣẹ́ olóyè tó kéré. Olóyè tó kéré ọba lè rán níṣẹ́ olóyè tó dàgbà jù tó bá ṣe fẹ́ lò wọ́n. Kò sẹ́ni tó máa ń bá ọba fi ọlá Ọlọ́run ọba ló fún ní ọlá. Ṣùgbọ́n ojú ọba máa ń rí. Ọ̀nà àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ ò jẹ́ ká rí kún àṣebí. Àwọn èèyàn á máa dọ̀bálẹ̀ kábíyèsí lè mọ́ tó wà nù ẹlòmíì ló bàǹtẹ́ sára ẹlòmíì ìfọ́pá wà lára ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kì í fi ọba sílẹ̀ Ọlọ́run ti mọ iṣẹ́ tó gbélé lọ́wọ́ àti tó máa dojúkọ. Ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sẹ́ni tó rọ́bà fi rí tó sọ̀kalẹ̀ rẹ̀ láyé. Awólọ́wọ̀ dùn o oyè Aláàfin oyè Ọlátọ̀rọ̀ lápẹ̀dẹ̀ èdè ń da ẹ ànàbẹ̀rẹ̀ bísọ̀ lọ́ba ń dùn o ó fẹ́ yọ àwùjalẹ̀ ọlọ́ọ̀ṣẹ́ tiẹ̀ àmọ́ tó gbẹ̀yẹ àti àwọn oṣìṣẹ́ èyí ó ṣẹlẹ̀ ń bàdàn ìṣẹ̀lẹ̀ sálàbí káàkiri Ọlọ́run ló máa ń yan ọba. Àwọn ọba ní ìdààmú gan àdẹ̀ní ìṣòro. Àwọn èèyàn mi tó wà ní bíńsì àwọn mí àti wọn gbàgbé láti inú ìlú lẹ́kọ̀ọ́ kan wọn ò ní balẹ̀ ilé lọ́kọ̀ wọn wà. Ìgbà tá ti di ọba àwọn kan la ní ara wa mọ́. Mo fẹ́ rọ̀ wá ìlú tó bá fẹ́ ní ìlọsíwájú fẹ́ dàgbàsókè kọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba. Tó bá ti fọba lọ́kàn balẹ̀ àwọn kan dáadáa máa wọlé sí inú ìlú. Ọdún méjì tí mo ti lò yìí torí pé
àwọn èèyàn ìlú mi wọ́n fi mí lọ́kàn balẹ̀ ni wọ́n dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi wọ́n fi àyè gbà mí. So ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dúró tì mí Ọlọ́run bá máa dúró tì ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba wọ́n fẹ́ràn mi púpọ̀ wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ mi ṣeré lágbára Ọlọ́run ọba tó ń wọ̀ lọ́kàn Ọlọ́run ṣe fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo fìwé pè tí wọ́n dá mi lóhùn láti ọ̀nà jíjìn. Ẹ̀gbọ́n mi ló pọ̀ jù nínú wọn ṣùgbọ́n wọn sọ pé ọmọdé ni mí tí wọ́n wá fún mi lélẹ̀ nìyí. Ìjẹ́ ti mú owó Ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Wọ́n máa ń sọ kínní kan ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìtàn àwọn olóyè dáadáa wọ́n máa ń sọ pé Apomu kí tí ọkọ̀ ìlú bàǹtàbàǹtà torí kò sí àsìkò ni àwọn pòfẹ́sọ̀ tó wà ní wọn bá tàn án fún wa dáadáa kò sí ìlú tó bá gbógun ti Apomu tí ò ní kàgbákò ìjọba fi sọ pé Apomu kí tí ọkọ̀ ìlú bàǹtàbàǹtà nìyẹn. Wàhálà tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ látàpọ̀mù ni wàhálà tó ṣẹlẹ̀ lóhùn látàpọ̀mù ni torí pé Apomu wọn ní military ambition àwa ò ṣe ìlú ológun jagunjagun rárá administration bí wọ́n ṣe ń ṣe ìlú àti òwò oníta mọ̀ nípa olóòfà tẹ́ pé àwọn máa ń wá náà ọjà Apomu torí wọ́n mọ̀ pé kò sẹ́ni tó máa dá wọn lọ́nà kò sẹ́ni tó máa gba ẹrù wọn. Ìgbà tó bá àwọn ọjà àdúgbò bẹ̀rẹ̀ sí dé òní Aláàfin wá ń post àwọn èèyàn káàkiri láti lè máa dáàbò bo ìlú Apomu. Irú àwọn ìlú bẹ́ẹ̀ ni Ẹdẹ ọ̀nà ọjà Apomu ló wà. Aláàfin ló ní kí alákòótì ẹ̀mí tẹ́mi máa lọ sọ́nà ọjà Apomu láti máa dáàbò bo àwọn tó ń lọ ná ọjà Apomu. Ló fi di pé Ẹdẹ di ìlú. Nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi tó wà ń bí àgbà láti ìlú Ọ̀fà tí wọ́n sọ pé ọmọdé ni mí ọwọ́ tó fi mú mi láti kékeré tó tó a fi ìfẹ́ hàn bí mo mọ̀ lórí ẹ̀ṣẹ̀ púpọ̀. Mo fi dá yín lójú pé ìgbà tẹ́ bá máa tó padà wá síbí gbogbo yìí tẹ́ fún wa lówó lénìí ẹ máa rí ibi tá a bá bá ọwọ́ dé a máa fi ṣe nǹkan òwúrí ẹ máa fi mọ̀ pé a kì í ṣe àpá iná ò ní tán wo yín o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí tán wá tó ti lọ wá bẹ̀rẹ̀ láti rí Onírè of Èkìtì. Ṣé rí Onírè ìlú tí àrá ti pa màálù ńgbà kan ní lẹ́kìtì màálù tó àrá sọ pamọ́ látòrí òkè bóyá gbọ̀ngbà yẹn àwọn Fúlàní Ìbàdàn lọ́rọ̀ gbọ́ ìrè yẹn ní Ògún náà ló ti yà mẹ́mú. Onírè má bínú o mo kàn ní kí n fi yín hàn díẹ̀ ni o àwa náà ní nǹkan ṣẹ̀ǹbáyé. Ọmọ Adégbò pọ̀dà olùlé gbó rẹ̀mí àtàtà mo dúpẹ́ tábà ti wà nípàdé lọ́balọ́ba àwọn èèyàn wọ àwọn àwọn àwòwá ní ṣe olùlé gbó sí bí ni akọ̀ǹdọ̀wọ́ ni àní mo dá lọ́ba mẹ́ka àwọn ìpàdé wá sí òkú yìí tó bá ti sùn wáyé tá a máa ń lò nìyẹn ó wá lọ kò sí gbogbo arọ yìí tó bá ti dọ́gba tí ò bá ti wá sípàdé a máa ń da aago mẹ́rin láti aago mọ́kànlá ṣùgbọ́n tó bá ti wá aago kan àwọn ẹ̀kọ́ ni ọmọ Adégbò pọ̀dà kò sọ̀rọ̀ míì tó bá ti náwó rí pé mo dá lọ́ba mẹ́ka mú ìpàdé wá sí òkú ẹ wá mi lò ṣé rí ọwọ́ lóko ìgbà àwọn òní sọ wípé àwọn ìwọ náà ṣe ara wa ní ibi báyìí. Ọba kan tún wà ní ọba Asọ́yà of Ilé-Ifẹ̀ mo máa ń pè wọ́n ní ọba Ṣọ́àyà. kábíyèsí má bínú èmi nìkan lẹ́nu mi gbà ó. Bákan náà ọba Ẹyẹlá
òkè púpọ̀. Mo kí ẹ̀gbọ́n mi Honorable Aláàfin márùn. Mo kí ọmọ mi Kọmíṣánná Yẹmí Làwà. Mo kí alága ìjọba ìbílẹ̀. Àwọn èèyàn tí ń ṣàdúrà fún àdúrà mọ́ ẹ̀ àti wa àtàwọn tí wọ́n dúró tiẹ̀ ẹjọ́ ti papọ̀ lọ́wọ́ tó sì dùn máa yé nínú ní ṣíṣe. Ju gbogbo ẹ lọ, ṣe nígbà tí mo dórí àpèrè mo wá wò pé mi ò lè dá ṣe, mo nílò èèyàn. Mo rí pé àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ Apomu wà ṣùgbọ́n kò dàbí tá a lè pè ní ẹgbẹ́ ọmọ Apomu. Mo sì rí pé àwọn ọ̀dọ́ yìí àwọn lágbára wà lọ́wọ́ wọn, mo sì nílò wọn. Mo wá dá nǹkan tó pè ní Alaafin Royal Trumpet sílẹ̀. Mo wá kó àwọn 30 sínú WhatsApp group. Mo wá pe àwọn 30 yẹn, mo ní ṣẹ́rí o. Ẹgbẹ́ tí mo dá sílẹ̀ kò ń ṣe social club o, jẹ́ pé ẹ máa ní ọmọ yín fẹ́ ṣèyàwó àbẹ́fẹ́ ṣòfò kan dáwó fún yín o. Ẹ wà fún ìdàgbàsókè ìlú Apomu ni. Mo ní nítorí náà èyí náà ẹ torí sí ọ méjì mẹ́ta. Bá ṣe bẹ̀rẹ̀ kò jóṣù kọ́ lọ ní kòródé COVID-19. Mo bá sọ fún wọn pé èmi náà fẹ́ ṣe palliative. Ní àárín 10 days at least 3.5 million. Èmi ní ọba tó kọ́kọ́ ṣe palliative ní Nàìjíríà lọ́wọ́ díẹ̀. So àwọn ọmọ tí mo kó jọ yìí ni wọ́n dúró tì mí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. So gbàtà ṣe palliative ẹ̀tọ́ mo wá wò pé kíkú transform wọn to Apomu Descendant Union. So bó ṣe di August 2020 bí mo ṣe transform wọn to Apomu Descendant Union, wá gbé ọba Apomu lé wọn lọ́wọ́ pé ó kù sí lọ́wọ́ o. Àjọ máa ṣe ẹ̀yẹ máa ràn mí lọ́wọ́. Mo dúpẹ́ pé wọn ò dojú tì mí. Tí n bá ti wọ ẹ̀yìn ni máa ń rí wọn. So Apomu Descendant Union National and Diaspora, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ẹ ṣé gan, ẹ kú ọ̀rọ̀ mi nígbà gbogbo. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn planning committee tí wọ́n ṣètò bí ibi báyìí ṣe rí ní èyí. Mi ò ní parọ́ fún yín, gbogbo owó tí a ná tí a fi ṣe tá a ṣe lénìí àgbà ó kọ̀ọ̀kan láti ìta. Àwọn ọmọ Apomu ni wọ́n dá owó yẹn ní àárín ara wọn. Owó tó jẹ́ pé òdo tó sì wà lẹ́yìn ẹ̀ òdo 7 ni kò kí ṣe òdo 6. So mo rò bí a ti yé wa. So mo dúpẹ́ lọ́wọ́ yín o, lágbára Ọlọ́run tó bá máa ràn yín lọ́wọ́. Gbogbo tẹ́ bá wà ní máa rí àánú gbà o. Ẹ ṣé púpọ̀ o. Mo rí tí ẹ wá yẹ mi sí ní èyí. Ọdọọdún ni máa wà, àjọṣe wa kò ní dàrú. Kí n wá lè rí oúnjẹ jẹ tí n bá délé, kí n lè rí orí bẹ́ẹ̀dì sùn, tí n bá jarun bá kí n rí ibi gbẹ́sẹ̀ sí. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ olórí mi. Ṣé gbọ́ ìsìn ó ti kò nísàlẹ̀ ó lọ́ọ́ rò bóyá máa gbàgbé ni. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òkú àdúró tì mí o, ọ̀rọ̀ mi ò ní sú ẹ lágbára ọba. Ẹ̀kú ọ̀dìkan ló máa ń fọ́ gbé mi nípa pọ̀ tá a bá wà ní ọ̀dà rò. So ó ṣe gan lágbára Ọlọ́run àádìrẹ àwọn ọmọ mi. So ó ṣe wọn dà lọ́bẹ̀. Ẹ ṣé.